ọpẹ́ tí a kọ́kọ́ dá òun nìyí tí Ọlọ́run ọba ṣe fún wa lọ́mọ. Allah. Torí pé nínú tó tóbi láyé tọ́lọ́run máa ń ṣe fẹ́ dá tó sì wọ́n òun ni kéèyàn bímọ. Mo jẹ́ àfa ọ̀ràn o. Àfa kan ó ní atifulu lábìl mẹ́lì àwòbí ìyáàlì fatifulu sọ́ọ̀hì adíyàtún lìrìjàlì. Kéèyàn bímọ kì í ṣe pẹ̀lú owó àti ráwọn tí wọ́n lówó tí wọ́n bí. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe pẹ̀lú ẹbí. Ẹlòmíì ò tún máa ṣe fáàrí pé kò ságàn nílé wa, kò túmọ̀ sí pé kò ní bẹ̀rẹ̀ látòrí rẹ̀. Lábì ìyàl kì í ṣe pẹ̀lú pé wọ́n máa ń bí máa ń lé wa lèèyàn fi ń rọ́mọ bí. Fatifulu sọ́ọ̀hì adíyàtún lìrìjàlì. Ẹ̀bùn lọ́mọ tọ́lọ́run máa ń fẹ́ ni tó bá wù ú. Ìtọ́ fi mọ̀ pé bùn ni. Àfààyàn ó ní kam alimin kalbahari mablagu ilmihi wa alat maharatu mithala jibali. Ó wá ní ma'a kawnihi fatinan falaysa lahu walidun kayfa yahya bithana arjali. Gbọ́dọ̀ tóbi dáadáa. Ó ní kam alimin mélòó mélòó ní mímọ̀ kalbahari mablagu ilmihi. Tẹ́ bá wò mọ́ rẹ̀ kódà ó tún mọ ọṣẹ pé ẹni tó bá ń wá ọmọ ó lọ́ṣẹ tí ó fún níbi tó nímọ̀dé. Ó mọ ọ̀ǹtú pé gbogbo ẹni tó bá ń wá ẹ fún un mú ó gbọ́dọ̀ lóyún kó bímọ. Kalbahari mablagu ilmi wa alat maharatu mithala jibal. Ó wá ní ma'a kawnihi fatinan pẹ̀lú pé ó pọ́n lójú ó pọ́n lẹ́yìn falaysa lahu walidun kayfa yahya bithana arjali. Mo mọ̀ àyàn kan kì í ṣètàn tó jìnnà ìtàn tó súnmọ́ mi dáadáa ni bàbá yẹn mọ̀ nípa ọṣẹ púpọ̀. Kódà tí wọn bá tún bá ọṣẹ ńlé lọ́dọ̀ wọn ní tí wọ́n fi ń gún ọṣẹ yẹn tán bá dọ́dọ̀ wọn tán bá bu omi sí tí wọ́n bá bu fẹ́ni tó wá bá wọn ẹni yẹn yóò lóyún yóò sì bímọ tí wọ́n fi jáde láyé wọn bímọ. Allahu Akbar. Wọ́n ti bá wọn bí tiwọn papọ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé ọṣẹ yẹn kọ́ ló ń di ọmọ Ọlọ́run ní ń di ọmọ lára ọṣẹ. Ìbájásí pọ̀ṣẹ ni ó yẹ kóhun náà bí. Ni mo fi ní ká dúpẹ́ fọlọ́run dáadáa. Pé àfáwà Qordowey jẹ́ àfáà kò túmọ̀ sí pé kí wọ́n rọ́mọ bí o. A bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Mo fi kíkí ti Ọlọ́run nínà mo fi kí ìkàlẹ̀ àwọn àfáà. Bàbá àgbà ọlọ́kìn. Damallahu hayatahu. Afẹ́ lọ́kọ̀ọ̀kan ó ní kullu insanin lahu miftahun. Wa miftahu tabi'atil insan tadulluka ala ma'rifatihi. Gbogbo èèyàn yányán ló ní kọ́kọ́rọ́ tiẹ̀. Ọjọ́ tó bá ti pàdé èèyàn láyé náà ló ti mọ bí èèyàn ṣe rí. Lọ́jọ́ tá a kọ́kọ́ pàdé bàbá wa ọ̀gbà ọlọ́kìn. Damallahu hayatahu. Amọ̀pá àfáà ni wọ́n. Ọ̀tọ̀ wá ni kéèyàn jí àfáà. Ọ̀tọ̀ ni kéèyàn ní ìwà àfáà lọ́wọ́. Bàbá àgbà ọlọ́kìn àfáà pọ̀ lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n fi ń pèèyàn láàfáà ń bẹ lọ́dọ̀ yín. Kí ni nǹkan náà òun náà níwà? Gbogbo ẹni tí ìjí àfáà rẹ̀ ò bá kọ́ ọ níwà kò ní nǹkan kan. Torí pé tí a kọ́ lọ́dọ̀ àná Muhammad náà níwà. Sallallahu alayhi wa sallam. Kò sí bí Ọlọ́run ṣe lè kẹ́ èèyàn tó láyé ní mímọ̀ ni àbí lárísìkí tí èèyàn fi ń lo mímọ̀ lásìkò tá a wà yìí tí ò bá ti síwà ń bẹ̀ kò ní nǹkan kan náà ni. Mo kí bàbá àgbà ọlọ́kìn púpọ̀ Ọlọ́run dákun má ṣàjẹ́ arin yín pẹ́. Amina. Bó ṣe já sí pé bàbá ló ń kó mọ àwa náà ń kó mọ ni. Mo fi tí wọn mo fi kí gbogbo àwọn àfáà tí bá ní kí n máa kí yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Mo ti ń sọ̀rọ̀ náà nìyẹn o ẹnu wọn báyìí tí mo ti sọ yẹn náà ọ̀rọ̀ ti jáde ń bẹ̀. Bàbá àgbà hifsullah Ọlọ́run jẹ́ arin yín pẹ́. Mo fi kí gbogbo àwọn àfáà níkàlẹ̀. Mo kí ọmọ ìyá mi láti Mọ́kàzì Màgbọ́n ahsanallahu ilaykum. Mo wá darí sọ́dọ̀ bàbá àgbà Jalali Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ìmọ̀ náà ò ní parẹ́ lágbára Ọlọ́run. Àmín. Mo kí bàbá àgbà imam tí a fà Qordowey ń bẹ lọ́dọ̀ wọn mo pàdé wọn nígbà tá à ń ṣe fìdáwò fún màmá Ọlọ́run dákun má ṣàjẹ́ kí a rí yín pẹ́. Àmín. Mo wá kí àfa wa Saruji ẹ jẹ́ ń padà wá kí yín. Mo kí bàbá àgbà látọ̀dọ̀ bàbá àgbà lókòkò tábà ti rí yín àti ráwọn bàbá wa nìyẹn Ọlọ́run dákun má ṣàjẹ́ a rí yín pẹ́. Àmín. Bàbá àgbà abẹ́fẹ́ bàbá àgbà mọ́láwí àti gbogbo ẹ̀yin àfà mo kí yín púpọ̀ Ọlọ́run dákun má ṣàbà kí yín. Mo wá kí gbogbo jàmá gbólóhùn mẹ́ta àfàwà Saruji mo kí yín púpọ̀
ntọ́lọ́hún òwí tà nábì òwí ọlọ́mọdé ó tẹnu yín jáde Àmín. ẹ bá ń ṣàmì fún wọn dáadáa. Àmín. ọ̀gá tí ọlọ́run lè fún èèyàn láyé afáwa Qordowey oríire yìí ọlọ́mọdé ó dìbànújẹ́. Àmín. afáwa kan ó ní kayfa ta'ishuna mulukan ó ní bó o lèèyàn ṣe máa ń gbé ayé báwo lẹ́ ṣe máa gbé ayé tẹ́sí máa lò gbèsè ayé ọba. ó wá ní mẹ́ta náà ni àkọ́kọ́ ó ní kúnú akwiya'an bi akhlaqikum ó ní gbogbo ẹ̀yin èèyàn ẹ gbìyànjú kẹ́ jẹ́ alágbára lọ́nà wo ẹ gbìyànjú kẹ́ jẹ́ alágbára pẹ̀lú ìwà gbogbo ẹni tí wọ́n bá wọnú ìgbésí ayé rẹ̀ tí wọ́n bá wà ń bẹ̀ wàláì kò ní nǹkan kan kò sí bágbára yẹn ṣe lè tóbi tó ní tí wọ́n ń pè lágbára nínú ẹ̀nìmọ́ wà gbogbo ẹni tó bá nímọ̀ ó lágbára lọ́wọ́ tó tágbára yẹn bá wà ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ò bá níwà kún ìmọ̀ yẹn ò wúlò gbogbo ẹni tó bá lówó alágbára ni tágbára yẹn bá wà ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò bá ní ìwà ò ní nǹkan kan kí má fàágùn ó tún ní kúnú àgìnìyà anbikọ́nà àtìkùm ẹ gbìyànjú ẹ jẹ́ olówó kẹ jẹ́ ọlọ́rọ̀ láyé pẹ̀lú pé kẹ ní ìyáyù ọkàn kí ló sọnù láyé lónìí ìyáyù ọkàn ni afákan ní asasu kulli khati'atin hubbul mal àbí ká sọ pé hubbud dunya ta ni ò fáyé kódà nábì fún wa níyànda pé nínú ẹ̀tọ́ mùsùlùmí láyé òun ni kó wá owó ọ̀nà tó fẹ́ gbà wá ló ṣe kókó alẹ́tọ̀ ká wá owó ibi iṣẹ́ lèmi náà ti ń bọ̀ nítorí pé ọmọ ìyá wa ń ṣe ìkómọ lónìí mo kúrò lábàbá pé mò ń bọ̀ bíbí yìí à ń wá owó náà ní afáàsì ni wa mò ń kọ́ ọmọ ń kéwù o ẹ mọ ìyẹn ò kàn yín. kúnú agniya anbikọ́nà àtìkùm ẹ jẹ́ olówó pẹ̀lú pé kẹ́ níyàájú ọkàn kò bá jẹ́ àfà tábà wọnú gbèsè ayé ẹ̀ tí ntọ́lọ́run bá ṣe fún ò bá tó bá tún wà nǹkan míì kí yàtọ̀ sí tọ̀nà àláàlí ajá sí pé èé ṣàfà olóko àfà ni ọ́ kò bá wa jẹ́ èèyàn náà ní gbogbo wa ọlọ́run kan tún pọ́n àwọn àfà àlejò gbogbo àwọn èèyàn tó kù lọ ni tí ò bá ti níyàájú ọkàn ò ní nǹkan kan o ẹ gbìyànjú kẹ́ jẹ́ olówó pẹ̀lú pé kẹ́ níyàájú ọkàn tí mo fi kí àfàwà sàrújí òun nìgbẹ̀yìn yìí ó wá ní kúnú kìbáran bítawa àdúìkùm ẹ gbìyànjú ẹ jẹ́ àgbàlagbà pẹ̀lú pé kẹ́ jó ní tẹríba gbogbo ẹni tó bá tóbi láyé tí ò bá ní tẹríba kò ní nǹkan kan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa Allahu rahmatullahi akbar. wa barakatuh. ẹ dákun ẹja sọ pé Allahu akbar ẹja pariwo Ọlọ́run ká pariwo Ọlọ́run balẹ̀ kan náà. Allahu akbar. akí bàbá àgbà Kewulere adamallahu hayatahu ẹ̀dẹ̀ bá wa sọ ọ̀rọ̀ náà ó dẹ̀ gbé wa débẹ̀ ọba tó fi ìmọ̀ tó fi ṣe yín lẹ́ṣọ̀ọ́ ẹlòmíín náà wá kán fi mọ̀ ṣe lọ́ṣọ̀ọ́ báyìí Ọlọ́run ọba ò ṣe ní rọrùn fún ni kí ló ń kí ta ọmọ ìyá rẹ sí níjọ́ tó rí kó dáa fún tó o bá dó tásìkò tiẹ̀ náà ń bọ̀ wá dáa fún ẹ̀ orí ẹni tó mọ̀rọ̀ sọ ó wá ní kí ló tiẹ̀ ń sọ ná ṣé òrì pórí rẹ̀ dàrú báwọn ṣé wọn náà wàá mọ̀ sọ ni wọn náà ò ní mọ̀ sọ ọba tó ní kẹ́ dálá hán tẹ́ ẹ̀dẹ̀ ń sọ tó ń gbá sísọ àbáàgbà Kewulere Ọlọ́run níjẹ́ lápadà sí aburú Àmín. ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah sallallahu alaihi wa ẹ dákọjá sàmì fáwọn àlùfáà wa lábẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́